ẹbí Alọ́ba kìlọ̀ fún ìyàwó Mohbad láti má ṣe jẹ́ orúkọ àwọn ọmọ Wùmí bá fárígá. Àwọn ẹbí olórin tàkasúfèé ní Ìléríolúwa Alọ́ba tí ọ̀pọ̀ mọ̀ sí Mohbad tó dolóògbé lọ́dún 2023 ti sọ fún ìyàwó olóògbé náà láti yé jẹ́ orúkọ ẹbí àwọn ọmọ títí tí èsì àyẹ̀wò ìwádìí láti fi mọ̀ bóyá Mohbad ló ní ọmọ ọwọ́ rẹ̀ Liam ìyẹn DNA fi máa jáde. Bákan náà ni wọ́n tún pè fún ìwádìí òótọ́ lórí ohun tó ṣokùnfà ikú Mohbad. Àtẹ̀jáde kan tí olórí ẹbí náà Ọmọláyọ̀ Alọ́ba àti bàbá Mohbad Jòsíò Alọ́ba fi léde lọ́jọ́ Ìṣẹ́gun sọ pé àwọn sì dúró digbí láti wádìí ikú ọmọ náà àti pé àwọn ti gba agbẹjọ́rò míì tó máa bá wọn dá sí àwọn nǹkan ìní tó ní ṣe pẹ̀lú Mohbad àti ọ̀rọ̀ DNA. Wọ́n ní àwọn sì dúró lórí ẹsẹ̀ àwọn pé àwọn fẹ́ ìwádìí tó gbòòrò láti fìdí ohun tó ṣokùnfà ikú Mohbad múlẹ̀ kí òótọ́ fojú hàn kí àwọn sì rí ìdájọ́ òdodo gbà lórí ikú Mohbad. Ẹbí Alọ́ba ti fẹnukò láti yan agbẹjọ́rò Ọládayọ̀ Ògúngbè ní ilé aṣòfin gẹ́gẹ́ bí agbẹjọ́rò kan ṣoṣo tó máa ṣojú ẹbí lórí àwọn ẹjọ́ tó bá ní ṣe pẹ̀lú DNA àti àwọn ilé tó ní ṣe pẹ̀lú Ìléríolúwa Alọ́ba tí ọ̀pọ̀ mọ̀ sí Mohbad. Síwájú sí ẹbí tún fẹnukò lápapọ̀ pé agbẹjọ́rò Wahab Shittu máa tẹ̀síwájú láti máa ṣojú ẹbí lórí àwọn ẹjọ́ tó ní ṣe pẹ̀lú ìwádìí lórí ohun tó ṣokùnfà ikú Mohbad. Lórí ọ̀rọ̀ ilé ìgbé tí Mohbad fi sáyé, ẹbí fi orúkọ èèyàn 3 léde tí ó máa ṣe àkóso àwọn ohun ìní tí olóògbé náà fi sáyé. Àwọn èèyàn náà ní Ajéwọlé Alọ́ba, Razak Fámúyìwá àti Alóńgẹ́ Alọ́ba. Wọ́n ní àwọn alákòóso náà ni wọ́n máa bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ láti béèrè fún àwọn ohun ìní rẹ̀ tó fi mọ́ ilẹ̀ àwọn owó tó ń wọlé fún un nídìí iṣẹ́ orin, àwọn nǹkan tó ní láwọn ilé ìfowópamọ́. Àtẹ̀jáde náà tẹ̀síwájú pé wọ́n fi ààyè kan sílẹ̀ fún ìyàwó olóògbé Wùmí Adébánjọ láti darapọ̀ mọ́ àwọn alákòóso náà, àmọ́ tí èyí máa wáyé tí ìwádìí DNA bá fìdí rẹ̀ múlẹ̀ pé ojúlówó ọmọ Mohbad ní Liam jẹ́. Wọ́n fi kún pé kí Wùmí dènà láti máa pe ara rẹ̀ ní Alọ́ba mọ́ kó sì yé lo orúkọ náà nínú àwọn àkọlé rẹ̀ títí tí èsì àyẹ̀wò DNA fi máa jáde àti tí ẹbí máa fi fún un ní àṣẹ láti máa lo orúkọ náà. Wọ́n ní ìgbéyàwó àṣà Yorùbá láàrin Wùmí àti Mohbad kó tó jáde láyé gẹ́gẹ́ bí àṣà Yorùbá ṣe là á kalẹ̀ nítorí wọn kò san owó orí rẹ̀. Wọ́n ní tí ìwádìí DNA bá fìdí rẹ̀ múlẹ̀ pé Mohbad ló bí Liam nítòótọ́ àti ìyá àti ọmọ ni wọ́n máa fi ààyè gbà lórí ìṣàkóso àwọn ohun ìní Mohbad. Bákan náà ni wọ́n rọ àwọn èèyàn láti ṣe sùúrù kí wọ́n sì bọ̀wọ̀ fún ìgbẹ́jọ́ tó ń lọ lọ́wọ́ lórí ikú Mohbad àti pé àwọn kan fẹ́ fi àyẹ̀wò DNA fìdí àwọn nǹkan múlẹ̀ ní pé kì í ṣe láti tàbùkù ẹnikẹ́ni. Ẹbí náà sọ pé ìgbésẹ̀ ti ṣe àyẹ̀wò DNA náà wáyé láti fìdí òótọ́ múlẹ̀ lábẹ́ òfin àti pínpín àwọn ogún Mohbad lọ́nà tó yẹ. Wọ́n fi kún pé àwọn máa kéde ọjọ́ láti fi ṣètò ìsìnkú Mohbad ní kété tí ìgbẹ́jọ́ tó ń lọ lọ́wọ́ bá ti wá sópin tí wọ́n sì yanjú ọ̀rọ̀ ẹbí tán. Ilé-iṣẹ́ ìròyìn Yorùbá nínú ìròyìn tí wọ́n gbé jáde lọ́jọ́rú ọjọ́ 13 oṣù kọkànlá sọ pé agbẹjọ́rò Wùmí Kabir Akíngbolu bí ẹnu àtẹ́lu ìdarí ẹbí Alọ́ba bí wọ́n ṣe ní kí oníbàárà òun má jẹ́ orúkọ ọkọ rẹ̀ mọ́. Akíngbolu tó ń ṣojú Wùmí lórí ọ̀rọ̀ DNA àti àwọn ohun ìní Mohbad sọ pé àtẹ̀jáde náà jẹ́ ojúnà láti ṣì àwọn aráàlú lọ́kàn lórí àyẹ̀wò DNA náà. Ó ní ọ̀pọ̀ ìgbà ni àwọn ẹbí ti gba àṣẹ láti ilé ẹ̀jẹ̀ láti ṣe àyẹ̀wò DNA fún Liam ṣùgbọ́n tí wọn kò ní yọjú mọ́ lẹ́yìn tí ilé ẹjọ́ bá ti fún wọn láṣẹ tán. Àwọn ni wọ́n máa gba ilé ẹjọ́ lọ láti bẹ̀rẹ̀ fún àṣẹ láti ṣe àyẹ̀wò DNA ṣùgbọ́n wọ́n máa sá lọ tí àsìkò àyẹ̀wò náà bá ti tó ìgbà 4 ọ̀tọ̀ọ̀tọ̀. La kọ lẹ́tà ránṣẹ́ sí wọn lórí àyẹ̀wò DNA yìí tí wọn kò fèsì. Lẹ́yìn náà ni wọ́n tún padà wá sílé ẹjọ́ pé
Òkè Òkun ní àwọn ti fẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò náà tí ilé ẹjọ́ sì tún fún wọn láṣẹ àmọ́ wọn kò yọjú. Ìgbà kẹta rèé tí wọ́n máa gbé ẹjọ́ dìde torí ọ̀rọ̀ DNA tí wọ́n sì sọ pé ilé ìwòsàn kan ní Òkè Òkun ní àwọn ti fẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò náà àmọ́ a ò ní gba èyí nítorí àwọn kọ́ ni wọ́n máa la ilé ìwòsàn tí àyẹ̀wò náà ti máa wáyé lé ilé ẹjọ́ lọ́wọ́. Akíngbolu fi kún pé Wùmí ti ṣetán láti ṣàyẹ̀wò DNA fún ọmọ rẹ̀ tí kò sì lẹ́bọ lẹ́rù kankan nítorí ọmọ rẹ̀ kì í ṣe ọmọ àlè. Nígbà tó ń sọ̀rọ̀ lórí bí ẹbí Alọ́ba ṣe ní kí Wùmí yé lo orúkọ àwọn ọmọ, Akíngbolu ní ọ̀rọ̀ náà kò bá òfin mu nítorí tọkọtaya ni Wùmí àti Mohbad kó tó jáde láyé. Ẹ ṣeun tẹ́ ẹ tẹ̀lé ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimat ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.